Ila Kiko nílẹ̀ káàárọ̀ oòjíire. Kí nìdí tí àwọn baba ńlá wa fi máa ń kọlà láyé ọjọ́ hùn? Kí lorúkọ ìlà kọ̀ọ̀kan tá a máa ń rí lójú àwọn ènìyàn? A mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ ìlà lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá mi bọ̀ lórí ètò. Mọ́júbà kí n tó wọlé o. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà. Ìbà ládéládé, ìbà lóyè lóyè, egúngún ńlẹ̀ mọ́júbà, òòṣà ọjà mọ́júbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà ìyá mi amọ́lòlò, alàrúrò. Ṣèbẹ́yìn lórí tó kú tí ò níná, ẹ̀yin lọ́jà tó kú tí ò lérò. Ìbà ọ̀ṣunṣẹ̀ ń gẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mọ́júbà lọ́jọ́ tèní kí n tó wọlé o. Ẹ̀jẹ̀ ń rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀ wọ́nà, máyégún gbogbo sọ̀rọ̀. A ní àwọn ẹni tó mọ̀ mí délé, wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògún ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ̀rúru, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní taníjà lẹ́yìnkùlé òun, ṣèbápọ̀ bẹ́pọ̀ rẹ̀ lórúkọ tí wọ́n ń pàjà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ́nsàn káàkiri àgbáyé. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́, ẹ kú àdúrótì. Ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì Ìrírí Ayé TV yìí àti orí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Mo ní tẹ́ bá ń gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ mọ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù wa ní kété tá a bá ti bọ́ sórí ètò, yóò sì mọ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀. A ní Ila Kiko la fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní. Kí nìdí táwọn baba ńlá wa fi máa ń kọlà láyé ọjọ́ hùn títí fi dèní? Torí tá a bá wà àwọn àgbègbè wa lénìí, a rí pé àṣà Ila Kiko ó sì tún kù tí ń ṣiṣẹ́. A tún mẹ́nubà oríranran là tá a máa ń rí lójú àwọn ènìyàn. Torí pé ìlà kọ̀ọ̀kan ló lórúkọ tiẹ̀. Ìlà kọ̀ọ̀kan ló sì níbi tí wọ́n ti máa ń kọ. Gbogbo ẹ̀ lámẹ́nubà lórí ètò yìí lọ́jọ́ tèní. Ṣó ti wá tákàdá àti gègé ìkọ̀wé ẹ̀? Ó yá mọ́ bá mi bọ̀ lórí ètò. A ní ìdí méjì làwọn baba ńlá wa fi máa ń kọlà láyé ọjọ́ hùn. Ìdí àkọ́kọ́ rèé. Tá a bá wò nígbà náà lọ́hùn-ún, ogun jíjà òun ló mú Ila Kiko wá. Torí nígbà tí ogun bá dé, táwọn ẹni tí wọ́n lágbára ń kó àwọn ẹni tí wọn ò lágbára, àwọn olówó ń kó àwọn ẹni tí wọn ò lówó, tí wọ́n ń kó wọn lọ ìlú òdì kejì. Tí wọ́n bá dọ̀hùn, ìyá ó pàdé ọmọ ńgbà míì tí ò ní mọ̀, bàbá ó pàdé ìyàwó rẹ̀ ńgbà míì tí ò ní mọ̀, ẹ̀gbọ́n ó pàdé àbúrò rẹ̀ ńgbà míì tí kò ní dáa mọ̀, tó sì jẹ́ pé ilé kan náà ni wọ́n ti wá. Ìdí rèé táwọn àgbààgbà nígbà náà lọ́hùn-ún tí wọ́n fi finú konú, tí wọ́n fi kùn lókùn pé ó yẹ ká ní àmì ìdánimọ̀ kan tá a fi mọ dára wa mọ̀ nígbà tí wọ́n bá kó wa lẹ́rú lọ. Ìdí rèé tí wọ́n fi gbé Ila Kiko wá láwùjọ àwọn ènìyàn nígbà náà lọ́hùn. Ìdílé kọ̀ọ̀kan ló sì ní ìlà tí wọ́n máa ń kọ. Ìdílé kọ̀ọ̀kan ló sì ní orúkọ tí wọ́n máa ń pe ìlà tí wọ́n máa ń kọ yìí. Ọ̀nà àkọ́kọ́ rèé tó fi mú Ila Kiko wá nígbà náà lọ́hùn. Ọ̀nà kejì tó mú kí Ila Kiko wá tó fi di ohun tí ń pọ̀ rẹpẹtẹ, òun ni pé nígbà tí wọ́n gbé Ila Kiko dé nígbà náà lọ́hùn, àwọn èèyàn rí i pé Ila Kiko yìí ìtumọ̀ mú ẹwà fi kún ẹwà ẹni tó bá kọ ìlà yìí. Bóyá ohun tí mò ń sọ òye yín. Ìgbà míì wà téèyàn bá kọlà, ẹwà rẹ̀ yóò tún jáde dáadáa, yóò tún yáàyì dáadáa, yóò tún lẹ́wà dáadáa. Tó bá jẹ́rọ́ ni mo bá ń pa, ẹ̀yin náà ẹ wojú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tó kọlà. Ẹ wò ó, ṣé ìlà yìí ṣó yẹ àbí kò yẹ? Ìdí rèé tí Ila Kiko tó fi di ohun títún pọ̀ sí títí fi di èní elénìí. Tẹ́ ẹ bá rẹ́ nìkan tí wọ́n bá kọlà fún, Ila Kiko tí wọ́n kọ fún yìí yóò tún mú ẹwà fi kún ẹwà rẹ̀ tó ti ní tẹ́lẹ̀.
ìgbà míì wà tó o bá róbìnrin tó kọlà báyìí ó sì wò ó títí ó ní ẹwà rèé elé ò bá jáya ẹni a sì jálẹ̀ ẹni. ìgbà míì náà wà tó o bá rọ́kùnrin tó bá kọlà ń gbà míì tó o bá rí i báyìí ó sì wò ó títí ó ní ẹwà tán síbí yìí. kí wá ní àwọn orúkọ ìlà kọ̀ọ̀kan tí wọ́n máa ń kọ sójú àwọn ènìyàn torí tẹ́ ẹ bá wojú tèmi ẹ rí i pé mi ò kọlà ara bẹ́sà lèmi ó sì dá mi lójú pé ìwọ náà tó ń wò mí ara bẹ́sà nìyẹn àwọn etí wọn kọlà ara bẹ́ dúró làwọn. àwọn kan tiẹ̀ ní kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú rọrùn ṣùgbọ́n bíi tọ̀kọlà kọ́ ìgbà tí ọ̀kọlà ń bọ̀ wáyé ọ̀kọlà ò gbélà wáyé ṣùgbọ́n tí bá ń padà sọ́rùn yóò padà gbélà lọ sọ́rùn àyàbá níbẹ̀ àṣàmọ̀ táwọn èèyàn ń dá ń gbòòrò ni. kí lorúkọ ìlà kọ̀ọ̀kan tí a máa ń rí lójú àwọn ènìyàn torí ogunlọ́gọ̀ ọmọ kárọ̀ òjìrè àmọ́ kan yàtọ̀ àmọ́ ìlà kan yàtọ̀ sí òmíì ẹlòmíì tó bá rí kan báyìí yóò ní pélé ló kọ ẹlòmíì tó bá rí kan báyìí yóò ní àbàjá ló kọ èyí tó jẹ́ àbàjá kò mọ̀ yàtọ̀ èyí tó jẹ́ pélé kò mọ̀ yàtọ̀ ìdí rèé tí mo fi kó gbogbo rẹ̀ wá fún yín lórí ètò lọ́jọ́ tèní pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn amójú ẹ̀rọ mi a máa fi àwòrán ìlà kọ̀ọ̀kan a fi máa hàn yín lórí ètò yìí lọ́jọ́ tèní kó lè máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó fún gbogbo ohun tí n bá sọ lórí ètò yìí lọ́jọ́ tèní ó yá ẹ jẹ́ n ṣí gàba lórí ètò. àkọ́kọ́ ìlà tí mo fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní àbàjá ni wọ́n ń pè é àwòrán rẹ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí irú àbàjá tẹ́ ń wò yìí òun ni wọ́n ń pè ní àbàjá oní mẹ́ta torí oríranran àbàjá ló wà àbàjá mẹ́ta náà ó tún pín sí ọ̀nà méjì torí tẹ́ ẹ bá wojú àwọn ẹni yìí dáadáa ẹ rí i pé ẹnìkan níbẹ̀ ó kọ 3 ní dùbúlẹ̀ sọ́wọ́ ọ̀tún ó tún kọ 3 sí dùbúlẹ̀ lọ́wọ́ òsì gbogbo rẹ̀ ń jẹ́ 6 lójú òun nìkan tẹ́ ẹ bá wojú ẹnì kejì ẹ rí i pé 6 ní bẹ lọ́wọ́ ọ̀tún ti ẹnìkan 6 ìtún bẹ lọ́wọ́ òsì ti ẹnìkan ń jẹ́ 12 lójú ti ẹnìkan tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ tó jẹ́ onídùbúlẹ̀ bẹ́ẹ̀ àbàjá ni Yorùbá máa ń pè yìí àwọn ará Ọ̀yọ́ àwọn ará Ìbàdàn àwọn ará Ògbómọ̀ṣọ́ àwọn ará Ẹdẹ àwọn ará Ìwó àwọn ni wọ́n sábà máa ń kọ àwọn àbàjá tí mo wí yìí àbàjá ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní mò ń bọ̀ ẹ jẹ́ káwọn mojú ẹ̀rọ mi kàn bá ń wò lókè ń bẹ̀. àbàjá ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní àwòrán rẹ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ bá wojú àwọn èèyàn méjì yìí ẹ rí i pé àbàjá náà mẹ́rin ló wà lójú wọn. irú àbàjá yìí là ń pè ní àbàjá oní mẹ́rin ṣé gbàgbé pé tàkọ́kọ́ yìí 3 ni tẹ́ ẹ bá wojú ẹni àkọ́kọ́ yìí ẹ rí i pé 4 wà lọ́wọ́ ọ̀tún 4 wà lọ́wọ́ òsì ń jẹ́ 8 lójú ti ẹnìkan ṣoṣo tẹ́ ẹ bá wojú ẹnì kejì ẹ rí i pé 8 ní bẹ lọ́wọ́ ọ̀tún ti ẹnìkan 8 ìtún bẹ lọ́wọ́ òsì ti ẹnìkan ń jẹ́ 16 lójú ti ẹnìkan tẹ́ ẹ bá rírúfẹ́ ìlà báyìí lójú ẹnìkan àbàjá náà ni Yorùbá ń pè é ṣùgbọ́n àbàjá oní mẹ́rin ni. àwọn ará Ọ̀yọ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ àwọn ará Òṣogbo àwọn ará Ìbàdàn àwọn ará Ẹdẹ àwọn náà ni wọ́n tún kọ irúfẹ́ àbàjá oní mẹ́rin yìí tẹ́ ẹ bá rí i lójú ẹnìkan ẹ má ṣe iyèméjì ó ṣeéṣe kó jẹ́ ará Ọ̀yọ́ àbí ará Ìbàdàn àbí ará Ẹdẹ àbí ará Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá rí i lórílẹ̀‐èdè Benin bí náà tẹ́ ẹ bá wádìí rẹ̀ dáadáa ó ṣeéṣe kó jẹ́ baba ńlá kú bàbá rẹ̀ wọ́n wá látọ̀yọ́ àbí wọ́n wá látòṣogbo àbí wọ́n wá látìbàdàn àbí wọ́n wá látẹ̀dẹ̀ àbí wọ́n wá látògbómọ̀ṣọ́ àbàjá oní mẹ́rin òun nìyẹn. àbàjá tí mo tún fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní mò ń bọ̀ ẹjẹ́ àtúwò lókè lọ́hùn-ún. àní àbàjá ẹlẹ́ìkẹta tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní àbàjá alágbélé òun ni wọ́n ń pè é àwòrán rẹ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé àbàjá oní mẹ́ta tá a kọ́kọ́ rí lọ́hùn-ún òun náà ní bẹ lójú ẹni yìí ṣùgbọ́n wọ́n padà gbé 3 míì sì dúró lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnì kejì àbàjá oní mẹ́rin tá a rí lọ́hùn tẹ́lẹ̀ wọ́n tún padà gbé 3 lónídúró sórí rẹ̀ tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ àbàjá náà ni Yorùbá ń pè é
ṣùgbọ́n àbàjá oní àgbélé òun ni Yorùbá máa ń pè é. Àwọn ará Ìbàdàn, àwọn ará Ọ̀yọ́, àwọn ará Ẹdẹ, àwọn ará Òṣogbo, àwọn ará Ògbómọ̀ṣọ́, àwọn náà ni wọ́n tún kọ irúfẹ́ àbàjá eléyìí. Tẹ́ ẹ bá rí i lójú ẹnìkan, ẹ má ṣeyèméjì, ọ̀kan nínú àwọn ìlú tá a mẹ́nubà yìí ni. Èwo ni ìlà tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní? Ẹ jẹ́ àtúndókè lọ́hùn-ún kí a wò ó ná. Àní ìlà ìkẹrin tí mo fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní, òun ni wọ́n ń pè ní pélé. Ìlà tí wọ́n ń pè ní pélé, òun ni ìlà mẹ́ta tó wà ní ìdúró lójú ènìyàn. Tẹ́ ẹ bá wojú ẹnìkan, tẹ́ ẹ bá rí ìlà mẹ́ta tó wà ní ìdúró lójú rẹ̀, pélé ni Yorùbá máa ń pè yìí. Kódà ìlà pélé yìí a mọ iye àwọn ẹni tí wọ́n bá kọ ìlà yìí fún dáadáa. Ìdí rèé tí àwọn Yorùbá fi máa ń pe àwọn ẹni tí wọ́n bá kọ irúfẹ́ ìlà pélé yìí ní péléyẹjú. Péléyẹjú ni wọ́n máa ń pè wọ́n torí ìlà yìí a mọ iye wọn púpọ̀. Tẹ́ ẹ bá rí i lójú ẹnìkan tí ò bá yẹ, ó ṣeéṣe kó jẹ́ pé àṣìṣe ni. Ṣùgbọ́n ìlà pélé yìí a mọ iye àwọn ẹni tí wọ́n bá kọ sójú púpọ̀. Àwọn ará Ìbàdàn, àwọn ará Ọ̀yọ́, àwọn ará Ògbómọ̀ṣọ́, àwọn ará Ẹdẹ, àwọn ará Òṣogbo, àwọn náà ni wọ́n tún máa ń kọ irúfẹ́ ìlà pélé yìí. Èwo nílà tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní? Mò ń bọ̀, ẹ jẹ́ ká tó wò ó lókè lọ́hùn-ún. Ìlà tẹ́ ń wò yìí òun ni wọ́n ń pè ní kẹ́kẹ́. Wọ́n a sì tún máa pè é ní gọ̀m̀bọ̀. Tẹ́ ẹ bá wo ìlà yìí dáadáa, ẹ rí i pé ìlà yìí lágbára púpọ̀. Kódà ẹlòmíì ó ròyìn pé kí wọ́n mọ́ kọrúfẹ́ ìlà báyìí fọ́mọ tòun. Àmì ìdánimọ̀ ni nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Gọ̀m̀bọ̀ tẹ́ ẹ rí yìí, àbí ká pè é ní kẹ́kẹ́. Ó jẹ́ ìlà kan tó gùn púpọ̀, torí bí orí báyìí ni wọ́n ti fà á. Tí ó bá dé ọ̀gángan bí ojú báyìí, síbi etí báyìí, wọ́n wá tẹ̀ ẹ́ kọ̀rọ̀gbọ̀ wá síbi ẹ̀rẹ̀kẹ́ báyìí. Mẹ́ta mẹ́ta ni wọ́n máa ń kọ. Ẹ̀yin náà ti ń rí bó ṣe wà nínú àwòrán yìí. Àwọn ará Ọ̀yọ́, àwọn ará Òṣogbo, àwọn ará Ògbómọ̀ṣọ́, àwọn ará Ìbàdàn, àwọn ará Ẹdẹ, àwọn náà ni wọ́n tún máa ń kọ irúfẹ́ ìlà báyìí. Tó o bá rí i lójú ẹnìkan, má ṣeyèméjì. Ọ̀kan nínú àwọn ìlú tí mo dárúkọ yìí, òun lẹni tọ̀hún ti wá. Ó ṣeéṣe kí wọ́n bí i sílùú míì, àmọ́ tó o bá ṣèwádìí dáadáa, bóyá àwọn baba ńlá kú baba rẹ̀ wọ́n wá látọ̀kan nínú àwọn ìlú tí mo sọ yìí. Ṣùgbọ́n kẹ́kẹ́ àti gọ̀m̀bọ́ yìí ó pín oríṣi méjì, torí tẹ́ ẹ bá wojú ẹni àkọ́kọ́, ẹ rí i pé wọ́n tún gbé mẹ́ta lé lọ́wọ́ bí ẹ̀rẹ̀kẹ́ báyìí. Ṣùgbọ́n tẹnì kejì wọn ò gbé nǹkan kan lé. Ìkíní àti kejì, kẹ́kẹ́ àbí gọ̀m̀bọ́ náà ni Yorùbá máa ń pè wọ́n nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìlà tẹ́ ń wò yìí, àbàjá náà ni Yorùbá tún máa ń pè òun náà. Ṣùgbọ́n àbàjá olówù òun ni Yorùbá máa ń pè èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Tẹ́ ẹ bá wò dáadáa, ẹ rí i pé ó farajọ àwọn àbàjá tọ̀hún tá a rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n eléyìí kò gbòòrò bíi tàwọn tọ̀hún. Tí wọ́n bá fẹ́ kọ ìlà eléyìí, kò ní gbòòrò tó ti àwọn èyí tá a ti rí sẹ́yìn lọ́hùn. Tẹ́ ẹ bá rí i lójú ẹnìkan bẹ́ẹ̀, ẹ má ṣeyèméjì, àbàjá olówù òun ni Yorùbá máa ń pè yìí. Ìlà èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀yin náà ẹ rí i pé ó lágbára púpọ̀. Eléyìí ni wọ́n ń pè ní kẹ́kẹ́ olówù. Tẹ́ ẹ bá gbàgbé, a ti rí kẹ́kẹ́ kan lọ́hùn tẹ́lẹ̀ tá a tún pè ní gọ̀m̀bọ́. Eléyìí kẹ́kẹ́ olówù ni. Ìyàtọ̀ tó wà láàrin kẹ́kẹ́ eléyìí àti kẹ́kẹ́ tọ̀hún òun ni pé kẹ́kẹ́ tọ̀hún wọ́n máa ń bù ni, ìyẹn já sí pé wọ́n máa ń là á ni. Ṣùgbọ́n kẹ́kẹ́ eléyìí tí ń jẹ́ kẹ́kẹ́ olówù, wọ́n máa ń sọ òun ni. Ẹ rí i pé kékèké lòun wà. Tẹ́ ẹ bá rí i dáadáa, ẹ ti rí yàtọ̀ láàrin méjì. Kẹ́kẹ́ tọ̀yọ́ ó yàtọ̀ sí kẹ́kẹ́ olówù tá a gbé wá fún yìí. Ìyàtọ̀ tí ń bẹ láàrin méjì òun lẹ gbọ́ yìí. Ìlà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, Pélé Ifẹ̀ òun ni wọ́n máa ń porúkọ rẹ̀. Tẹ́ ẹ bá ṣàkíyèsí, ẹ rí i pé a ti rí pélé kan tẹ́lẹ̀, ìyẹn pélé tàwọn Ọ̀yọ́. Ìyàtọ̀ tí ń bẹ láàrin Pélé Ifẹ̀ àti Pélé Ọ̀yọ́, ẹ rí i pé mẹ́ta mẹ́ta náà ni. Pélé Ọ̀yọ́ òun máa ń wá níbi ọwọ́ ẹnu báyìí, mẹ́ta lòun náà. Ṣùgbọ́n Pélé Ifẹ̀ òun máa ń sún sókè díẹ̀. Ìyàtọ̀ tí ń bẹ ńbẹ̀ tẹ́ ẹ bá wo àwòrán tọ̀hún, tẹ́ ẹ sì wo àwòrán Pélé Ifẹ̀, ẹ rí i pé méjì ò jọra wọn.
ọ̀tọ̀ ní pélé Ọ̀yọ́ ọ̀tọ̀ ní pélé Ifẹ̀ méjèèjì ò jọra wọn. Pélé Ifẹ̀ òun lèyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Tẹ́ ẹ bá rí lójú ẹnìkan bẹ́ẹ̀ ẹ má ṣeyèméjì ẹ má fún lórúkọ méjì pélé Ifẹ̀ ní kẹ́ ẹ pè é. Ìlà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ìlà àwọn Oǹdó ni. Ẹ̀yin náà rí i pé ẹyọ kan náà ni ìdúró ló sì wà ó sì gùn dáadáa ó tún jinlẹ̀ dáadáa ìyẹn já sí pé ó hàn dáadáa. Tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ lójú ẹnìkan ẹ má ṣeyèméjì ará Oǹdó ni ọ̀kan náà ni ìsì máa ń jinlẹ̀ dáadáa ìtún máa ń gùn dáadáa. Ìlà èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí pélé Ìjẹ̀bú òun ni wọ́n máa ń pe ìlà yìí. Ó ti di pélé mẹ́ta tá a rí lórí ètò pélé tàwọn Ọ̀yọ́ àti pélé Ifẹ̀. Èyí tẹ́ ń wò yìí pélé Ìjẹ̀bú ni. Tẹ́ ẹ bá wo àwòrán tọ̀hún àti àwòrán tilé Ifẹ̀ àti àwòrán ti Ìjẹ̀bú ẹ rí i pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà láàrin méjèèjì ṣùgbọ́n téèyàn ò bá ní àkíyèsí kò lè mọ̀ kan yàtọ̀. Yóò kàn sọ pé pélé ni pélé ń jẹ́. Ó lè fi pélé Ìjẹ̀bú kó fi pe pélé Ọ̀yọ́ àbí kó fi pélé Ọ̀yọ́ kó fi pe pélé Ifẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin méjì tẹ́ ẹ bá ṣàkíyèsí dáadáa. Tẹ́ ẹ bá rí eléyìí lójú ẹnìkan ará Ìjẹ̀bú ni. Mo kí gbogbo ẹ̀yin Ìjẹ̀bú tẹ́ wà lórí ètò tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí báyìí. Wọ́n ní gbogbo ará Ìjẹ̀bú owó ni. Èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní àbàjá Ẹ̀gbá. Kí ni mo pè é? Àbàjá Ẹ̀gbá. Àwọn ará Ẹ̀gbá ni wọ́n mọ̀ ń kọ irúfẹ́ àbàjá yìí. Ẹ rí i pé ó fẹ́ farajọ àwọn èyí tá a ti rí sẹ́yìn tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ìyàtọ̀ ń bẹ níbẹ̀. Ìlà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní pélé Ìjẹ̀ṣà. Kí ni mo pè é? Pélé Ìjẹ̀ṣà. Àwọn ará Ìjẹ̀ṣà ni wọ́n mọ̀ ń kọrúfẹ́ pélé báyìí. Ó di pélé mẹ́rin tá a rí lórí ètò àbí? A ti rí pélé Ọ̀yọ́, a rí pélé Ilé Ifẹ̀, a sì rí pélé ti Ìjẹ̀bú, a sì rí pélé Ìjẹ̀ṣà. Àwọn ará Ìjẹ̀ṣà àwọn ni wọ́n mọ̀ ń kọrúfẹ́ pélé báyìí. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, àwọn ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká, àwọn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Mo kí gbogbo Ìjẹ̀ṣà tí ń bẹ lórí ètò tí wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìran Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lẹ́rú ọwọ́ yín ti múná roko. Mo kí yín lọ́jọ́ tèní. Tẹ́ ẹ bá rírúfẹ́ là báyìí lójú ẹnìkan ẹ má ṣeyèméjì ẹ foríkì Ìjẹ̀ṣà ẹ fi kì í. Lẹ́yìn tá a ti rí àbàjá Ọ̀yọ́ tá a sì ti rí àbàjá Olówù tá a sì ti rí àbàjá Ẹ̀gbá. Èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí àbàjá Ìjẹ̀ṣà ni wọ́n máa ń pè é. Àwọn Ìjẹ̀ṣà àwọn náà ní àbàjá lọ́dọ̀ tiwọn. Tẹ́ ẹ bá rí i báyìí ẹ má ṣeyèméjì àbàjá Ìjẹ̀ṣà ni. Mẹ́rin náà ni ìdùbúlẹ̀ ló sì wà. Àwọn ará Ìjẹ̀ṣà àwọn ni wọ́n máa ń kọ irúfẹ́ àbàjá báyìí. Lẹ́yìn tá a ti kúrò lọ́dọ̀ àbàjá Ọ̀yọ́, àbàjá Olówù, àbàjá Ẹ̀gbá, àbàjá Ìjẹ̀ṣà. Èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní àbàjá Èkìtì. Ìyẹn já sí pé àwọn ará Èkìtì àwọn náà ní àbàjá tiwọn. Tẹ́ ẹ bá rí báyìí lójú ẹnìkan ẹ má ṣeyèméjì ará Èkìtì ni. Àwọn ará Èkìtì ni wọ́n máa ń kọ irúfẹ́ àbàjá báyìí. Àbàjá Èkìtì yìí ó fẹ́ farajọ àwọn èyí tá a ti rí sẹ́yìn lọ́hùn tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí ó gbòòrò dáadáa ó hàn dáadáa. Tẹ́ ẹ bá rí lójú ẹnìkan bẹ́ẹ̀ ẹ̀yin gan ẹ ti rí ìyàtọ̀ tó wà láàrin àbàjá eléyìí àtàwọn èyí tá a ti dárúkọ sẹ́yìn. 9 ni gbogbo èyí tó wà ní dùbúlẹ̀ wọ́n wá gbé 3 sókè rẹ̀ gbogbo rẹ̀ ń jẹ́ 12 lọ́wọ́ ọ̀tún. Tẹ́ ẹ bá sì wọ́wọ́ òsì ẹ tún rí pé 12 bẹ́ẹ̀ náà ní tún bẹ lọ́wọ́ òsì. Tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ lójú ẹnìkan ará Èkìtì ni. Àwòrán èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní pélé. Ẹ rí pé ó fẹ́ farajọ àwọn èyí tá a rí lọ́hùn tẹ́lẹ̀ ṣùgbọ́n pélé eléyìí pélé àwọn ará Èkìtì ni. Ẹ rí pé tẹ́ ẹ bá wojú ẹni àkọ́kọ́ ọ̀kọ̀ọ̀kan ló wà ní ìdúró lójú rẹ̀. Pélé ẹlẹ́yọ kọ̀ọ̀kan táwọn ará Èkìtì ń kọnù. Tẹ́ ẹ bá wojú ẹnì kejì ẹ rí pé 3 òun ló wà lójú rẹ̀. Pélé ni lọ́dọ̀ àwọn ará Èkìtì. Àwọn ní pélé oríṣi méjì wọ́n máa ń kọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sì tún máa ń kọ ní 3. Tẹ́ ẹ bá ti rí bẹ́ẹ̀ pélé ni lọ́dọ̀ àwọn ará Èkìtì.
ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ mi tí wọ́n jẹ́ kí gbogbo rẹ̀ kó lè ṣeé ṣe gẹ́gẹ́ bá a ti fẹ́ lórí ètò lọ́jọ́ tèní. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé kámẹ́rà dání. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tó wà lẹ́yìn kámẹ́rà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun, ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin ará alẹ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà. Ẹ ṣeun, ẹ kú àdúrótì. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ mi tẹ́ ń wò mí, ṣùgbọ́n tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV yìí. Ẹ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa. Ní kété tá a bá ti bọ́ sórí ètò, yóò sì mọ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ yín pé ó ti tún yá o. Bóyá ẹ bá ní àkíyèsí, àbí ẹ bá ní ìtọ́sọ́nà, àbí ìrànlọ́wọ́ kan náà lẹ́ni tẹ́ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan láàmọ̀ kọ́ra wa lórí ìkànnì yìí. Àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan, àwọn àmọ̀ràn ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìpolówó ọjà ọlọ́kan-ò-jọ̀kan, àwọn àwàdà ọlọ́kan-ò-jọ̀kan, gbogbo rẹ̀ láàmọ̀ kó wá fún yín lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí. Ẹ darapọ̀ mọ́ wa kẹ́ lè máa jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ agbe mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ìṣèlú ọlọ́jọ́ tèní, mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní débà o. Muhammadu Akówódé Akórèdé, tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kìí ṣe ti kú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Títí ìgbà tátù mọ pàdé níbẹ̀, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.